Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ káàbọ̀ sí kíláàsì pẹ̀lú Uncle Victor. Chemistry ní èdè Yorùbá. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Ilésanmí Victor Olúfisáyọ̀. Lónìí, a fẹ́ wo atom èyí tí a pè ní hóró. Nínú kíláàsì tí a ṣe kọjá, a sọ̀rọ̀ nípa matter àti àwọn àyè tí matter lè gbà wà. A rí i pé matter lè jẹ́ matter tí ó mọ́ gara àti matter aláìmọ́. Ní abẹ́ matter tí ó mọ́ gara, a wo oríṣi méjì: ìdá ìpìlẹ̀ tí a mọ̀ sí element àti àsopọ̀ ìdá ìpìlẹ̀. Lónìí, a ó wo àwọn ohun tó wà nínú matter. Kí ni ohun mẹ́ta tí a lè rí nínú matter? Gbogbo ohun tó wà láyìíká wa, irú ohun mẹ́ta péré ni ó kóra wọn jọ pọ̀ tí ó di gbogbo ohun tí a rí ní àyíká wa àti agbègbè wa tí a pè ní matter. Àwọn ohun mẹ́ta yìí ni hóró tí àwọn olóyìnbó ń pè ní atom. Eléyìí wà nínú ìdá ìpìlẹ̀. Ohun kejì tí a lè rí nínú matter ni ìdá àsopọ̀ hóró, èyí tí àwọn olóyìnbó ń pè ní molecule. A lè rí eléyìí nínú ìdá ìpìlẹ̀, nínú element, ó sì lè wà nínú àsopọ̀ matter tí a pè ní compound. Ohun kẹta tí a lè rí nínú matter òun ni hóró tó gbéná rù, èyí tí àwọn olóyìnbó ń pè ní ion. Èyí inú àsopọ̀ matter nìkan, compounds, ni a ti máa ń rí. Lónìí, a ó wo atom, ìtumọ̀ atom àti àwọn tó wà nínú atom. Atom hóró ni ìpín ìdá ìpìlẹ̀, èyí tí a mọ̀ sí element, tí ó kéré jù tí ó sì lè kópa nínú ìbádàpọ̀ pẹ̀lú element mìíràn. Àwọn ẹlẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì wọ́n sọ fún wa wípé gbogbo ohun tó wà ní gbogbo àgbáyé ni ó kún fún àwọn hóró kéékèèké tí a pè ní atom. Wọ́n wá sọ fún wa wípé àwọn hóró yìí, gbogbo ohun tí a rí ní àyíká wa, wọ́n kún fún atom. Wọ́n sì sọ fún wa pé irú atom 118 ni ó wà. Lónìí, a fẹ́ wo ohun tí ń bẹ nínú atom tí a pè ní hóró yìí. Ohun mẹ́ta ló wà nínú atom. Ìkíní la pè ní proton, aláìgbéná. Ìkejì ni a pè ní electron, èyí tí a pè ní agbéná. Ìkẹta ni a pè ní neutron. A ó wo ìkọ̀ọ̀kan nínú àwọn nǹkan mẹ́ta yìí àti àmúyẹ wọn. Ìkíní ni a pè ní agbéná. Ọ̀gbẹ́ni J.J. Thomson ni ó ṣe àwárí electron, èyí tí a pè ní agbéná. Kí ni àwọn àmúyẹ electron? Electron ní àmì àyọkúrò, ó sì wà ní agbègbè tí ó yí nucleus ká, èyí àárín gbùngbùn atom. Bẹ́ẹ̀, electron wúwo ní ìdá kan nínú ìwọ̀n 1836 ìwọ̀n neutron. Tí a bá gbé neutron sí ẹ̀gbẹ́ electron tí a fẹ́ wo bí àwọn méjèèjì ṣe wúwo sí, a ó rí i pé electron kó ìdá kan nínú ìdá 1836 tá a bá pín neutron sí. Èyí túmọ̀ sí pé electron fúyẹ́ gan, bẹ́ẹ̀ ni kò sí ní ọ̀rìn. Ẹ jẹ́ tẹ̀síwájú ká wo proton, èyí tí a pè ní aláìgbéná. Ọ̀gbẹ́ni kan tí a pè ní Ernest Rutherford ni ó ṣe àwárí proton. Proton aláìgbéná ó ní àmì àròpọ̀. Proton wà ní àárín gbùngbùn atom. Àárín gbùngbùn atom tí proton wà yìí ni àwọn olóyìnbó ń pè ní nucleus. Tí a bá gbé proton àti neutrons fẹ̀gbẹ́kẹ̀gbẹ́, a ó rí i pé ìwọ̀n kan proton ni neutron jẹ́, èyí tí àwọn olóyìnbó ń pè ní relative mass of proton and neutron. Ẹ jẹ́ tẹ̀síwájú ká wo neutron. Neutron kò ní àmì rárá. Bẹ́ẹ̀ náà ni ó wà ní àárín gbùngbùn atom, òun pẹ̀lú aláìgbéná tí a mọ̀ sí proton.
àwa ń pè ibi tí àwọn méjèèjì wà ní nucleus, èyí tí a mọ̀ sí àárín gbùngbùn atom. ẹ jẹ́ wo àwọn nǹkan kan nípa atom, èyí tí a pè ní ìwọ̀n hóró. Ìwọ̀n hóró tí àwọn olóyìnbó ń pè ní mass number ni iye proton àti neutron tó wà nínú atom. Mass number, ìwọ̀n hóró, bí atom ṣe wúwo sí, méjì ni ó máa ń fún atom ní bí ó ṣe wúwo sí. Àwọn nǹkan méjì yìí ni proton àti neutron. Àpapọ̀ àwọn méjèèjì, iye tí àwọn méjèèjì bá jẹ́ á fún wa ní nọ́mbà kan tí a pè ní mass number, èyí tí àwa pè ní ìwọ̀n hóró. Ìkejì ni a pè ní nọ́mbà hóró, èyí tí àwọn olóyìnbó ń pè ní atomic number. Atomic number yìí ni iye proton tí ó wà nínú atom. Atomic number yìí ni ó mú ìyàtọ̀ wá láàrin atom kan àbí òmíràn. Fún àpẹẹrẹ, atom hydrogen ó ní atomic number kan, èyí túmọ̀ sí pé ó ní proton ẹyọ kan. Helium ó ní proton méjì, atomic number rẹ̀ ó jẹ́ méjì. Tí a bá wò ó, báwo ni a ṣe máa ń kọ mass number tí a pè ní ìwọ̀n hóró àti atomic number tí a mọ̀ sí nọ́mbà hóró, báwo ni a ṣe ń kọ́lẹ̀? Tí a bá wojú àwòrán wa, a rí A, wọ́n máa ń kọ A sókè lápá àlàáfíà àmì ìdá ìpìlẹ̀. Wọ́n wá kọ nọ́mbà hóró atomic number sí ìsàlẹ̀ ní apá àlàáfíà àmì ìdá ìpìlẹ̀. Fún àpẹẹrẹ, tá a bá wo ojú àwòrán wa, a rí àmì lithium, ó ní nọ́mbà 7 lókè, 7, ó ní nọ́mbà 3 nísàlẹ̀. Nọ́mbà òkè yìí ni mass number, nọ́mbà ìsàlẹ̀ ni atomic number. Ní àlàyé kúkúrú, tí a bá ro proton, iye tí proton jẹ́ papọ̀ mọ́ iye tí neutron jẹ́, á fún wa ní tí a pè ní mass number tí a mọ̀ sí ìwọ̀n hóró. Lọ́rọ̀ kan, mass number jẹ́ iye proton àti iye neutron tó wà ní àárín gbùngbùn atom. Ẹ jẹ́ wo àlàyé tí ọ̀gbẹ́ni kan tí a pè ní John Dalton ṣe nípa atom. Òun ló fẹ́ẹ̀ dàbí ẹni tó kọ́kọ́ ṣe àlàyé nípa atom. Kí ló wí? Ó sọ nǹkan bíi 5 kan tó fi ṣàpèjúwe atom. Ó ní èkíní, gbogbo ìdá ìpìlẹ̀ tí a mọ̀ sí element ni ó ní hóró kéékèèké tí kò ṣeé pín sí wẹ́wẹ́ tí a pè ní atom. Ó túmọ̀ sí pé lérò tiẹ̀ pé n tó lè kéré jù láyé ni atom. A kò sì lè pín atom sí wẹ́wẹ́. Ṣùgbọ́n bí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ṣe ń tẹ̀síwájú, a rí i pé lóòótọ́ atom kéré jọjọ, ṣùgbọ́n ó ṣeé pín sí agbéná tí a mọ̀ sí electron, aláìgbéná tí a mọ̀ sí proton àti neutron. Ó tún tẹ̀síwájú sọ pé a kò lè dá atom àbí ba atom àbí pa atom run. Ó ní pé a kò lè ṣẹ̀dá atom, bẹ́ẹ̀ ni a kò sì lè pa atom run. Ọ̀rọ̀ yìí fẹ́ jọ bí òótọ́, ṣùgbọ́n bí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ṣe ń tẹ̀síwájú, a rí i pé n tó yàtọ̀ láàrin atom kan àti ìkejì ni nọ́mbà aláìgbéná tí a pè ní nọ́mbà proton àbí atomic number àbí nọ́mbà atom. N tó yàtọ̀ nínú atom méjì síra wọn nìyẹn. Ìyàtọ̀ tó wà láàrin atom hydrogen àti atom helium ni nọ́mbà atom tí a mọ̀ sí atomic number, èyí tó jẹ́ nọ́mbà proton. A wá rí i pé tó bá lè ṣeé ṣe ká fi atom ẹyọ kan, ká fi proton ẹyọ kan kún hydrogen, hydrogen á di kíni o, á di helium. Èyí sì ń ṣẹlẹ̀ ní ìgbà tí ohun tí a pè ní radioactivity bá ṣẹlẹ̀. Èyí ni àyípadà tí ó ń dé bá àárín gbùngbùn atom. Torí náà, a lè ṣẹ̀dá helium láti ara
hydrogen. Ní tá a máa ṣe ni ká fi proton ẹyọ kan ká fi kún àárín gbùngbùn hydrogen ló bá di helium. Nítorí náà a ti ṣẹ̀dá helium nìyẹn. Wọ́n tún wá tẹ̀síwájú ní pé gbogbo atom tó wà nínú element ní ó rí bákan náà tí ó sì yàtọ̀ gédéǹgbé fún atom element mìíràn. Ó fẹ́ jọ bí òótọ́ fún ìgbà pípẹ́ gan. Ṣùgbọ́n a wá rí pé àwọn atom mi wà tí wọ́n ní ju neutron kan lọ, àbí tí wọ́n ní ju iye neutron tí ìkọ̀ọ̀kan wọn ní. Fún àpẹẹrẹ, element ìdá ìpìlẹ̀ tí a mọ̀ sí carbon, àwọn kan wà tí wọ́n ní neutron 6, àwọn kan wà tí wọ́n ní neutron 7, àwọn kan wà tí wọ́n ní neutron 8. Fún ìdí èyí, a rí pé oríṣi ẹ̀dá átómù 3 la rí fún carbon. Èyí ni àwọn olóyìnbó ń pè ní isotopy, tí a pè ní Yorùbá ní ẹ̀dá átómù. So nígbà tá a ti wá rí ẹ̀dá átómù, ó wá sọ fún wa wípé àwa rí dájú wípé gbogbo átómù kọ́ ló jọra wọn. Àwọn átómù kan wà tí wọ́n ní ìwọ̀n tí ó yàtọ̀ sí ìwọ̀n átómù míì. Ó tún wá sọ wípé ìwọ̀nba átómù ni ó máa ń kóra jọ pọ̀. Fún àpẹẹrẹ, omi, hydrogen 2 àti oxygen 2 àti oxygen ẹyọ kan, ẹ dákun ẹ má bínú, ẹnu mi àgò. Hydrogen 2 àti oxygen ẹyọ kan ni ó máa ń wà nínú omi. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, carbon ẹyọ kan àti oxygen 2 ni ó máa ń wà nínú carbon dioxide. Èyí túmọ̀ sí pé tí átómù bá fẹ́ kóra wọn jọ pọ̀, ìwọ̀nba kéékèèké ni wọ́n máa ń kóra wọn jọ pọ̀. Ohun tí ọ̀gbẹ́ni Dalton rò láyé ìgbà tiẹ̀ nìyẹn, nígbà tí ó ń gbìyànjú àti ṣàlàyé átómù. Ṣùgbọ́n nígbà tí abala chemistry tí ó ń kọ́ wa nípa àwọn ohun tí ó jáde látara ẹranko àti àwọn ewéko tí a mọ̀ sí organic chemistry, a wá rí pé àwọn àsìpọ̀ matter kan tí a pè ní compound, wọ́n lè ní ọ̀pọ̀lọpọ̀ átómù, ẹgbẹgbàá átómù nínú. Nítorí náà ọ̀rọ̀ yìí kò fẹ́ jẹ mọ́ òótọ́ dáadáa pé ìwọ̀nba átómù ni ó máa ń kóra wọn jọ pọ̀. Lákòótán, ó sọ pé àsìpọ̀ matter máa ń ṣẹlẹ̀ nígbà tí átómù bá sopọ̀ tàbí tí wọ́n bá yapa. Ọ̀rọ̀ yìí ó jẹ́ òótọ́. Kí a tó rí àsìpọ̀ matter tí a mọ̀ sí compound, átómù kan àbí 2 àbí jù bẹ́ẹ̀ lọ, wọ́n gbọ́dọ̀ kóra jọ pọ̀ kí wọ́n sì ṣepọ̀, kí wọ́n ṣepọ̀ tí a pè ní chemical reaction. Àwọn wọ̀nyí ni a rí sọ nípa átómù fún òní. Ẹ jẹ́ ká sáré wo àwọn ẹ́límẹ̀ǹtì àti àmì wọn àti nọ́mbà átómù wọn, atomic number. Hydrogen ẹyọ kan ó ní proton kan, helium ní 2, lithium ní 3, beryllium ní 4, boron 5, carbon 6, nitrogen 7, oxygen 8, fluorine 9, neutron 10, sodium 11, magnesium 12, aluminium 13, silicon 14, phosphorus 15, sulfur 16, chlorine 17, argon 18, potassium 19, calcium 20. Gbogbo àwọn nọ́mbà yìí bí a ṣe ń kà wọ́n, ń tá à ń kà ní nọ́mbà átómù wọn tí a mọ̀ sí atomic number. A ò ní rí jù báyìí lọ lórí ètò lónìí. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa. Ẹ ṣé tí ẹ̀ ń gbọ́ wa. Ẹ lè bá wa dọ́rẹ̀ẹ́ lórí ìkànnì Facebook @UncleVictor, àbí kí ẹ follow wa lórí YouTube @Uncle_Victor. Ẹ ṣeun.